Káàbọ̀ sí iléeṣẹ́ wa o, ọmọ Yorùbá, ọ̀dẹ̀ ọdún bí ṣàlàáfíà la bá gbogbo lé. Yorùbá nation náà ṣì ni o, bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Yorùbá nation ní ọ̀nà àbáyọ. Ó mà ṣe o, mẹ́wàá ń ṣẹlẹ̀ ń jú níyàn, ẹnì kan ló mọ̀. Ìròyìn tó dé sí etí ìgbọ́ wa ní àkókò ọ̀wọ́ yìí, gbogbo yín náà lẹ mọ̀ ọ̀gbẹ́ni tí wọ́n ń pè ní Peter Nwachukwu, ọ̀gbẹ́ni tó pa ìyàwó rẹ̀ lórí ìjàyèjì tó wá láàrin òun àti ìyàwó rẹ̀. Gbogbo yín náà lẹ máa mọ arábìnrin yìí, àwòrán rẹ̀ lẹ ń wò yìí, ó mà ṣe o. Ó ṣẹlẹ̀ wípé òun àti ìyàwó rẹ̀ nígbà yẹn wọ́n ní ìjà láàrin ara wọn tó wáyé. Ẹ mọ̀, lọ́kọláya kò sí kí ìjà má wáyé, kò sí kí ìjà má wáyé, ṣùgbọ́n kọ́ lọ́run ṣàánú wa kó má làkú lọ náà ni. Ṣùgbọ́n eléyìí ó làkú lọ. Ọ̀dọ́mọbìnrin yìí tó máa ń kọrin ni wọ́n pa ń gbà yẹn, òun àtọkọ ẹ̀ lọ́jọ́ jà. Kàdẹ̀ tó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀, wọ́n jà yẹn tó fi wá dé wípé ó gbá ìyàwó ẹ̀, bí ó na ìyàwó ẹ̀, ó wá já sí ikú fún ìyàwó ẹ̀ ṣá. At the end of the day, ọ̀rọ̀ yẹn ti wà tó ti pẹ́ gan, tí ọ̀pọ̀lọpọ̀ ń wò pé kí ló wá fẹ́ ṣẹlẹ̀. Àwọn ọ̀pọ̀lọpọ̀ gan ló jáde tán gbà yẹn pé ìwọ obìnrin tó jẹ́ pé tó bá wà nílé ọkọ, tí o bá rí wípé bí ìwà àti ọkọ ẹ̀ tẹ́ ṣe ń ṣe, ìwà yín, ìṣe yín kò bára wọn mu, kí ló yẹ kẹ́ ṣe? Kó tètè kọ̀wé pé mo ò ṣe mọ́, kó lọ sí court, divorce paper pé mo ò ṣe mọ́, kò ń ṣe pé kó wá máa rọ́jú títí tí ẹ̀mí yóò fi bọ́ lára rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ló máa tẹ̀ ń sọ pé bí gbogbo ẹ̀ tí ẹ ṣe ń lọ yìí, pé kò sí nǹkan tí ọkọ òun lè ṣe fún òun, kò sí bó ṣe fẹ́ lù òun pa gan, kó fẹ́ ná òun pa, pé òun máa rọ́jú náà ni nítorí àwọn ọmọ tóun bí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ni wọ́n máa ń sọ irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n ayé ta wà ń sìn, ojú ọ̀pọ̀lọpọ̀ ti là, tó bá ti di wípé ó dàbí pé ọkùnrin yìí, ìfẹ́ tí mo ní sí gan kò dàbí pé ìfẹ́ yẹn gan tó fẹ́ ṣiṣẹ́ mọ́, wọ́n á ti ronú sí títí ó máa dá ká fira wálẹ̀. Nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ máa rò títí tán ti ń ṣe ń sìn, ká fira wálẹ̀ kó má lọ làkú lọ. Arábìnrin yìí ó máa ń kọrin orin àwọn gospel, àwọn Christian music tí ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń gbọ́. Táwa náà dẹ̀ gbọ́ orin yẹn ńgbà yẹn ká tó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Táwa bá tẹ̀ tí rí woman yìí tó bá lọ ń kọrin ní orí stage, táwọn èèyàn máa rí, wọ́n máa rò pé fàájì ìgbádùn ni ìyá yìí wà. Wọn ò ní mọ̀ pé tó bá délé, ọkọ ẹ̀ máa ń nà bí fùfú ìjẹdẹ ni. Ó mà ṣe o, wọ́n á nà bí kókú ńgbà yẹn. Ṣùgbọ́n at the end of the day, ó ṣàbọ̀ sí wípé ọjọ́ yìí wọ́n ṣàjàjà títí àwọn méjì, woman yìí ṣàpàbẹ̀ ó kú, bẹ́ẹ̀ ni ó gbàbẹ̀ ó kú. Àwọn family woman yẹn jáde pé irọ́ a ò ní gbà, pé ó ti pẹ́ tó ti máa nà. Àwọn èèyàn sọ pé ò bá ti kúrò, kò bóun náà bá ti kúrò lórí marriage yẹn, ó ní torí àwọn ọmọ òun lòun ṣe wà ń bẹ̀. Gbogbo nǹkan tó sọ nígbà tán yìí máa ń ná yẹn tó fi kú ṣá. At the end of the day, ìròyìn tuntun ló wá jáde báyìí o lórí ìdájọ́ òdodo tí wọ́n dá fún ọkọ woman yìí. Nǹkan tá à ń sọ ìbò ṣẹlẹ̀ bí ọdún 2 sí 3 sẹ́yìn gbà yẹn tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀, ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ dájọ́ yẹn lónìí ni o. Tán dá ẹjọ́ náà ṣe wá dá fún ọkọ woman yìí. Ẹjọ́ tán dẹ̀ dá ni wípé kí wọ́n lọ pa ọkọ woman yìí, tí kán fi okùn sí lọ́rùn, by hanging, ó ti yé yín, kán fi okùn sí lọ́rùn tí ẹ̀mí fi máa bọ́ lára rẹ̀.
òun ni ẹjọ́ tán wá dá fún máì lónìí ní Àbújá. Ó máa ṣe o. Ẹ̀yin èèyàn wa, Yorùbá Nation nìkan ni ọ̀nà àbáyọ, ṣùgbọ́n ó níbi tèmi gan ń lọ lórí ọ̀rọ̀ yìí. Ó níbi tí mò ń lọ. Wọ́n ní kí lọ́kùnrin ọ̀gbẹ́ni ṣe tí wọ́n fi dájọ́ kú pé kán fi okùn sí lọ́rùn tẹ́mi fi máa bọ́ lára rẹ̀. Wọ́n nítorí ó pa ìyàwó ẹ̀. Bóyá ó mọ̀ọ́mọ̀ pa ni o, ó lóun ò mọ̀ọ́mọ̀, ìjà ló dé tí orin wá dòwe o. Ó lóun ò mọ̀ọ́mọ̀ pa, ṣùgbọ́n bóyá ó mọ̀ọ́mọ̀ pa ni o, ó mọ̀ọ́mọ̀ pa ni o. Nǹkan táwọn ìjọba sọ ni wípé o ṣáà ti pààyàn, bó ti ṣe pààyàn yẹn sìn, kán gbọ́dọ̀ fokùn sí ẹ lọ́rùn kan pa ẹ́ lẹ́yìn tó ti dájọ́ yẹn. So èmi wá wò pé àwọn sọ pé nǹkan tí ìjọba ṣe ò dáṣá o, bọ̀bí táwa tó wá ń gbé lọ sìn ni wípé ẹ̀yin rí gbogbo bí àwọn èèyàn ṣe wọ́n ṣe ń dájọ́ fáwọn èèyàn tí gbogbo ẹ̀ ń lọ tínú yín dùn tó dẹ̀ ń dùn mọ́ yín tẹ̀ ń dájọ́. Kí ló wá dé tó fi jẹ́ wípé àwọn agbésùmọ̀mí tó yẹ pé wọ́n ti pa oríṣiríṣi, wọn kì í pa wọ́n? Ó tojú sí mi báyìí. Àwọn agbésùmọ̀mí, àwọn bókòbókò, ẹ máa gbọ́ 5,000, repentant ni wọ́n, ìgbà ẹ̀mọ́ ni wọ́n ti di àtúnbí, wọn ní ṣe irú ẹ̀ mọ́. Táwọn ìjọba máa ní pé kán rán wọn lọ sí rehabilitation center. Àwọn tí wọ́n gbébọn tán dídí pa oríṣiríṣi èèyàn tọkàntọkàn, ṣèbí eléyìí wọ́n ní pé ó mọ̀ọ́mọ̀ ó ti pààyàn, wọ́n gbọ́dọ̀ pa àbí. So àwọn tí wọ́n ń pa àwọn ọmọ ìlú tán pera wọn ní Fúlàní, tẹ́wọ́ pé wọ́n pera wọn ní bókòbókò, tán máa ti mú àwọn yẹn, kí ló dé tó fi jẹ́ wípé ìjọba máa ní pé kí ló tí ìjọba máa ní pé kí wọ́n fi wọ́n lẹ̀ kán má dájọ́ kú fáwọn yẹn. Ẹ̀yin èèyàn wa, ẹ gbé yẹ̀wò. Ìwọ tó bá ń pariwo wọ́n Nàìjíríà, ṣẹ́yìn náà ti ń rí i pé kò sí wọ́n Nàìjíríà. Ìjọba kan náà òun ló ní pé kán lọ pa ọkọ woman nítorí ó pa ìyàwó ẹ̀ láì mọ̀ọ́mọ̀. Ṣùgbọ́n àwọn bókòbókò àtàwọn Fúlàní agbésùnmọ̀mí tí wọ́n ń pa àwọn èèyàn lójoojúmọ́ tán máa ń mú wọn, kí ló dé tó fi jẹ́ pé wọ́n máa ń fi wọ́n lẹ̀, wọ́n máa ní kankan lọ kọ́ṣẹ́, wọ́n máa daṣọ àlàbò wọ́n. Ẹ̀yin èèyàn wa, ṣé ìbéèrè mi ń yé gbogbo lé báyìí? Àfi k'Ọlọ́run ṣàánú wa lórí orílẹ̀-èdè tá wà yìí náà ni o. Ìwọ tó bá yìí ń pariwo pé wọ́n Nàìjíríà òun ló fẹ́, wọ́n ti pa ẹ́ ò mọ̀ ni, ó ti kú tán ò mọ̀. Nǹkan tá fi ń bẹ àwọn ará wa nìyẹn wípé Yorùbá Nation nìkan ni ọ̀nà àbáyọ. Kí gbogbo wa ká pawọ́pọ̀ ká gba orílẹ̀-èdè wa, ká pawọ́pọ̀ ká gba orílẹ̀-èdè Yorùbá, kí Elédùmarè kó máa gbà wá. Bá ṣe rí náà ni lórí eléyìí nìyẹn. Wọ́n ti ní pé kí ọkọ woman yìí pé kí wọ́n lọ pa, wọ́n fi okùn sí lọ́rùn tí ẹ̀mí yóò fi bọ́ lára rẹ̀. Ó máa ṣe o. Yorùbá Nation nìkan ni ọ̀nà àbáyọ. A ò ní rí jù báyìí lọ lórí eléyìí. A ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣe ẹ̀yin yẹn wá. Àtẹ́lẹsẹ̀ abẹ̀nà wò, ẹni tó bá ní a máa bọ̀ òun là ní dé bá. God bless Yorùbá Nation. Kí Ọlọ́run kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.